Ẹ̀yin èèyàn lé èwo lẹ ṣe ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹ wà? Gbogbo lè ń kọ gist tèmi tí a gbọ́. Wọ́n ní kábíyèsí sọ fún àwọn olórí o. Bí a ṣe gbọ́ o, tó bá jẹ́ pé lóòótọ́ ò ní gist yìí. Wọ́n ní kábíyèsí sọ fún àwọn olórí wípé kí àwọn olórí kí wọ́n tètè kíákíá kí wọ́n bẹ̀rẹ̀ sí í jẹ́wọ́ o. Gbogbo atrocity tí wọ́n ti commit, gbogbo nǹkan burúkú, èyí tó ń rò, èyí tí wọ́n ṣe, èyí tí wọ́n jẹ́ pé wọ́n rán yàn, wọ́n ní gbogbo ẹ̀ pátápátá nǹkan wá jẹ́wọ́. Wọ́n nítorí ìyá alágbára, àwọn ìyá alágbára wọ́n náà ń bínú seriously. Wọ́n náà ń bínú, wọ́n ní àwọn ni wọ́n ń rán àwọn ejò yìí. Wọ́n ń rán àwọn ejò yìí kiri o. Wọ́n ní àwọn ni wọ́n rán àwọn ejò yìí sí àwọn tó ń ṣe iṣẹ́ ibi. Ìpè gbogbo nǹkan tí wọ́n rí yẹn, wọ́n láwọn ìyá alágbára ló wà lẹ́yìn ẹ̀. Nítorí pé wọ́n ní pé kábíyèsí ò ní láti sọ̀rọ̀. Kábíyèsí ò ní láti sọ̀rọ̀. Ẹ mọ̀ pé gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ kábíyèsí ò sọ̀rọ̀. Kábíyèsí kò fọwọ́ lẹ́ran wọn wò ni. Ṣé ẹ mọ̀ pé gbogbo wa là ń sọ pé kí ló dé tí kábíyèsí ò láwọn obìnrin lọ? Kí ló dé tí kábíyèsí ò sọ̀rọ̀? Wọ́n ní kábíyèsí ò sọ̀rọ̀. Wọ́n ní torí pé kábíyèsí mọ̀ yìí pé àwọn ìyá wọ́n máa jà, àwọn alálẹ̀ wọ́n máa jà, àwọn òrìṣà wọ́n máa jà. Nítorí pé kábíyèsí pálàsì wọn ìwà funfun, gbogbo nǹkan funfun ní ọkàn funfun. Ṣùgbọ́n tó bá ti ní ọkàn evil, tó ti ní ọkàn láti ṣe ibi sí ọmọ ẹnì kejì, wọ́n ní àwọn nǹkan wọ̀nyí ló máa ń bá wọn jà. Wọ́n ní nǹkan tí àwọn olórí tó fi ń rí ejò kiri nìyẹn. Ṣé ẹ mọ̀ pé a sọ fún yín wípé àǹtí Wàhálà, wọ́n ní lẹ́yìn ìgbà tó parí festival tí wọ́n ṣe, wọ́n ní àǹtí Wàhálà wọ́n ní bó ṣe rí ejò nínú mansion tí kábíyèsí rà fún àwọn olórí nìyẹn. Wọ́n ní ejò yẹn ń wò wọ́n, wọ́n ní bó ṣe describe situation yẹn, wọ́n ní ejò yẹn ń wò wọ́n báyìí. Wọ́n ní bí wọ́n ṣe mérè báyìí pé kán máa sá lọ, tí wọ́n máa wẹ̀yìn báyìí wọ́n lẹ́jọ́ disappear. Wọ́n náà pariwo ejò, wọ́n náà tún rí. Wọ́n nígbà táwọn èèyàn débẹ̀ wọ́n láwọn èèyàn ò rí nǹkan kan. Wọ́n láwọn nìkan náà ń rí ejò, ẹ̀yin èèyàn lé. Wọ́n ní àwọn ìyá alágbára ń bínú. Wọ́n ń bínú sí gbogbo nǹkan tí àwọn olórí yìí wọ́n ti ṣe nínú pálàsì kábíyèsí. Wọ́n náà ń bínú sí gbogbo ẹ̀. Wọ́n ní ìtorí ẹ̀ ni wọ́n fi ń rí àwọn ejò àti àwọn nǹkan tí ò yẹ kán rí. Wọ́n ní kábíyèsí ń rọ̀ wọ́n wípé kán tètè máa jẹ́wọ́ gbogbo iṣẹ́ ibi tó ti ṣe. Wípé kán máa jẹ́wọ́ lẹ́yọ kọ̀ọ̀kan gbogbo ìwà tó ti wù tí ò dáa àti èyí tí wọ́n ti rán àwọn èèyàn tó ti ní kán lọ ṣe ibi. Wọ́n ní kán tètè máa jẹ́wọ́ wípé tí wọn ò bá jẹ́wọ́ wípé nǹkan tí ojú wọn bá wá lójú máa rí. Nǹkan tá a gbọ́ nìyẹn, ẹ̀yin ará ilé allegedly. Ṣé ẹ mọ̀ wípé kábíyèsí ò sọ̀rọ̀ látijọ́ ẹ̀, wọ́n dákẹ́. Wọ́n fọwọ́ lẹ́rán. Wọ́n ní àwọn òrìṣà, àwọn ìyá alágbára àtàwọn gbogbo àwọn irúmọlẹ̀, wọ́n ní wọ́n ń bínú sí àwọn olórí o fún gbogbo àwọn iṣẹ́ tí wọ́n ti ṣe, iṣẹ́ burúkú tí ìkọ̀ọ̀kan nínú wọn ti ṣe. Kì í ṣe gbogbo wọn, àwọn tó ṣiṣẹ́ ibi ni o. So nǹkan tá a gbọ́ ni, ṣùgbọ́n kí n tó parí gist yìí, ẹ jẹ́ kí n kí ẹ̀yin olólùfẹ́ mi ní ilé lóko àti ní ẹ̀yin òde wípé ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Mashola Gist TV ń kí yín. Mashola Gist TV ń kí yín. Adúpẹ́ àtọpẹ́dá. Mashola Gist TV ń kí yín. Mashola Gist TV ń kí yín o. Ó ní ẹ ṣé o, lọ́wọ́ ọkùnrin, lọ́wọ́ obìnrin, lọ́wọ́ ọmọdé, lọ́wọ́ àgbà. Lórí gbogbo bẹ́ẹ̀ ṣe ń comment, tẹ́ ń like, tẹ́ ń share. Àdúpẹ́ ní ọwọ́ gbogbo yín. Mashola Gist TV ń kí yín. Ẹ̀yin olólùfẹ́ wa ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ́? Orúkọ mi ni Mashola kò yí padà. A máa ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti
gist royal gist politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. À ń sọ̀rọ̀ nípa celebrity gist royal gist politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè wa. Ẹ̀yin èèyàn lè tẹ́ bá ti subscribe, ẹ tẹ notification bell kẹ́ ẹ subscribe so that a bá ti post any gist ẹ máa rí. À ń sọ Yorùbá lórí channel yìí nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa. Ẹ̀yin èèyàn lè à ń ṣe advert lọ́lọ́kùn òjọ̀kan lórí channel yìí, ẹ kàn sí wa ní Mashola Gist TV. Ọlọ́run Elédùmarè á bá mi gọ́wọ́ yín sókè o. Ọlọ́run Elédùmarè á bá mi ran gbogbo yín lọ́wọ́ o. Òkè òkè ni ọlá yín á máa lọ o. Ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láíláí. Ẹ̀yin èèyàn lé wọn ní kábíyèsí ní ó máa pè àwọn olórí kí wọ́n jẹ́wọ́ gbogbo nǹkan tó ti ṣe sínú pálàsì yẹn. Ipe ó máa dùn mọ́ àwọn tí wọ́n bá lè sọ tòótọ́. Ipe nítorí àwọn ìyá alágbára wọn ń bínú. Nǹkan tá a gbọ́ nìyẹn. Ẹ̀yin ará ilé tó bá jẹ́ pé lóòótọ́ ni gist tá à ń gbọ́ yìí allegedly, ẹ̀yin èèyàn lé Ọlọ́run Elédùmarè á wà pẹ̀lú gbogbo etí tó ń gbọ́ mi o. Ẹ̀yin náà mọ̀ pé a ti máa ń sọ lójoojúmọ́ lórí gbogbo nǹkan tí à ń gbọ́ pé àwọn olórí yìí ń ṣe. Ẹ̀yin náà ẹ rántí protective charm kábíyèsí bí wọ́n ṣe gbé ẹ rántí bí wọ́n ṣe lọ wú ilẹ̀ nínú àpátímẹ́ǹtì Queen Naomi tán lọ rí orí màálù tán lọ rí mọ́bẹ̀. Gbogbo àwọn nǹkan yìí ó ti sú àwọn ìyá alágbára, ó ti sú àwọn òrìṣà. Wọ́n ní wọ́n ń bínú, wọ́n nítorí ẹ̀ ni wọ́n fi ń réjò. Wọ́n ní àǹtí wa wọ́n lọ ń réjò ni o, wọ́n lọ ń réjò ni. Wọ́n ní wọ́n dẹ̀ ti try láti ṣe ritual. Wọ́n ní ṣùgbọ́n àwọn bàbá tó fẹ́ bá wọn wọ́n lé wọn ni. Wọ́n ní torí àwọn ò fẹ́ ṣẹ̀ sí àwọn ìyá alágbára ẹ̀yin èèyàn lé. Ìtorí ẹ̀ ní kábíyèsí fi ní kó máa jẹ́wọ́ ní ìsìn. Bí a tiẹ̀ tún ṣe gbọ́gan wọ́n ní ṣe ni àǹtí wa gba pálàsì kábíyèsí lọ tó lóun fẹ́ rí kábíyèsí. Wọ́n ní Dr. Elizabeth ò jẹ́ kó wọlé pé Dr. Elizabeth ní kó lọ jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ fún Queen Naomi ẹ̀yin èèyàn lé. Bí a ṣe gbọ́ nìyẹn o. Tó bá wá jẹ́ pé òótọ́ ni gist yìí ẹ rí pé ó lágbára. Ẹ rí pé àfi kí Ọlọ́run Elédùmarè kó máa fi ojú àṣebi hàn gbogbo àwọn ibi tí wọ́n ti ṣe. Gbogbo ẹ̀ ni Ọlọ́run máa tú fún aráyé gbọ́. Queen Naomi á dẹ̀ padà wá sí pálàsì láyọ̀ àtàlàáfíà. Ẹ̀yin èèyàn lé mo dúpẹ́ lọ́wọ́ yín. Mo kí yín, mo dúpẹ́ lọ́wọ́ yín fún àdúrótì yín lórí channel yìí. Ọlọ́run Elédùmarè á bá mi dúró tẹ̀ yín náà o. Ẹ ní fọwọ́ gbọ́mọ sí o. Òkè òkè ni ọlá yín á máa lọ. Ẹ jọ̀ọ́ ẹ bá mi fún fídíò yìí ní thumbs up o. Please share this video, like and subscribe. God bless you all.